ìbà lọ́wọ́ ọlọ́run ọba mi Èdùmàrè ọba ńlá ọba kábíkábí gbẹ̀ngbẹ̀ rúgúdú gbẹ̀ngbẹ̀ ọba àbíṣe dùgbẹ̀dùgbẹ̀ kàǹkà tó kàmákà tán ọba tó kárí ilé ọba tó kárí oko kàkà tí kaniláyà ọba ìkàlẹ̀ kàkà kó kú kì í kú kàkọ́ ṣá kì í ṣá alágbára kákákáká tó kọjá kíka àkíkà olùdá gbogbo Ààrẹ Ọ̀nà Kakanfò àdúrà mi ni wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílẹ̀ yìí àti lókè òkun pẹ̀lú àṣẹ Elédùmarè ìgbà yìí ò ní gbé wa mì ogun ayé ò ní kó wa ní papámọ́ra à ń lọ sórí àwọn àmúkọ́gbọ́n nínú ìwòye oníròyìn àmúkọ́gbọ́n mi lóòrọ̀ yìí ń ṣe ọ létí ó ní bá a bá súnmọ́ ẹbí àmọ́ bẹ́bí ṣe rí ó ní ṣùgbọ́n ẹni tó jìnnà sẹ́bí kò ní mọ bẹ́bí ṣe wà ó ní bọ́ bá wá ń wo ẹbí àwọn kan tó àwọn ń fi ọlá ẹbí yẹn tọrọ àròjinlẹ̀ tòórọ̀ yìí ń sọ wípé bóyá nìwọ mọ̀ wípé ẹbí dà gẹ́gẹ́ bí ijù ẹbí dà gẹ́gẹ́ bí igbó kìjikìji ẹbí dà gẹ́gẹ́ bí igbó ńlá bí ọba ń wò ó lókèrè ó lérò wípé kò sí ààyè kankan àfi gbogbo ẹ̀ kìkì igi kìkì igbó bọ́ ọba ń wò látọ̀nà tó jì tí igbó bá bò tí ìjù bò ọmọ wò wípé igbó yìí ó di gàgà ṣùgbọ́n bá ọba wá dénú igbó ọ̀hún tán ìgbà náà ló tó mọ̀ wípé igi jìnnà sígi nínú igbó igi jìnnà sígi nínú igbó bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọ̀rọ̀ ẹbí tí à ń fojú wò lókèrè ṣùgbọ́n tá a súnmọ́ tán tí oníkálukú nẹsẹ̀ síra wọn àmúkọ́gbọ́n mi ń sọ wípé àáké yọ sínú igbó gbogbo igbó wọn parí pọ̀ wọ́n ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ àáké yọ sínú igbó gbogbo igi nínú igbó ń dunnú wọ́n ń sọ wípé ìdìmú eléyìí ó ti fìgbà kan jára wa rí ìdìmú eléyìí tọwọ́ gbó wá yìí kò lè ṣe wá lọ́ṣẹ́ torí pé ara wa ni nígbà kan rí ọ̀kan náà ni wá ní gbogbo igi igbó ń sọ fún àáké onígi àfìgbà tí àáké bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gé gbogbo igi tó wà lórí ìnà ló lulẹ̀ ní gbogbo igi tó wá mọ̀ wípé igi ti gbàbọ̀dì fún gi tó túmọ̀ sí wípé ti rí èèyàn ti pẹ́ kò mà sọ pé kó gbára lé o ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ni ẹ̀jẹ̀ kan náà lọ́jọ́ wà lára wa kò mà sọ pé kó gbára lé àbáni wípé bọ́wọ́ kó fi ọ́lẹ̀ ọ lọ ọ padà dé ó ti kú òní ohun tó fi sí ìdìmú àáké igi ni wọ́n fi ṣe ṣọ́ra o bọ́ọ̀bà máa gbára lé èèyàn kó ṣọ́ra o bọ́ọ̀bà máa gbàlejò ṣọ́ra o mọ̀mọ́ rí àti mọ́ra láti bí ọdún gbọ́n sẹ́yìn kó o tó dára dé béèrè wò ọba má gbàgbé wípé gbogbo ẹni tó rìn lórí ilẹ̀ ọ̀tẹ̀lẹ̀ gìràgìrà ọ̀tẹ̀lẹ̀ báṣubàṣu àtiwọ́ ọ̀tẹ̀lẹ̀ gbàùgbàù gbogbo ẹni tó rìn bó ṣe wù ú lórí rẹ̀ rí gẹ́gẹ́ ìní ilẹ̀ ó padà di òrùlé fúnrú ẹni bẹ́ẹ̀ bọ́pẹ́ bọ́yá máa gbìyànjú kó máa ro tẹlẹ́dùmarè mọ́ gbogbo ohun tó o bá ń ṣe nítorí pé ilẹ̀ tó rìn lórí ẹ̀ lénìí ọpẹ́ ni ọ̀yá ni yóò padà ṣiṣẹ́ òrùlé lórí oníkálukú ń bọ̀ bá yá yìí ń tọ́ asọ́nà wípé bọ́ ọba fẹ́ ṣiṣẹ́ èyí tí ò ní dọwọ́ bojú ṣiṣẹ́ èyí tó ní gbọ́rọ̀ èèyàn tẹsẹ̀ mọ́rìn àní ò iṣẹ́ ẹ bá ń bò ó bẹ̀ ẹ fodó de odó tó bá ti dé nǹkan kì í tún ròde ọ̀run mọ́ gbìyànjú láti ṣiṣẹ́ rere má gbàgbé o ẹyẹ ń fò lókè rere ẹyẹ ń wọlẹ̀ ń ṣa kòkòrò olẹ̀ jẹ́ ẹyẹ fẹnu gbẹ́ kókó inú igi orí kòkòrò ńbẹ̀ ọ̀ṣà jẹ ó worí ilẹ̀ ọ̀ṣà kòkòrò jẹ́ níjọ́ tó pin ẹyẹ bá dé gbogbo àwọn kòkòrò yìí náà ni wọ́n padà jẹ ẹyẹ ọ̀hún padà ìjẹ́ òtítọ́ sì wà nínú ayé mọ́ ìjẹ́ ìgbáralé sì wà nínú ayé mọ́ àròjinlẹ̀ oníròyìn ń sọ wípé bó bá jẹ́ pé òtítọ́ kan bá ń tún bẹ nínú ayé sọ́wọ́ ayẹ kó jẹ́ wípé omi tó sin ẹja dàgbà òun náà ló padà wàá sin ẹja jiná àmúkọ́gbọ́n oníròyìn ó wá ń sọ fún olùgbọ́ mi lóòrọ̀ yìí ó ní ẹ̀rí ọmọdé ń sáré gélé àgbààgbà ń sáré gélé wọ́n bá bi arúgbó ìléèrè wípé kí ló ń sáré sí yóò ní òun ń sáré ọjọ́ ọ̀la wọ́n bá bi àwọn àgbààgbà ìlú kí lẹ̀ ń sáré sí àwọn ń sáré ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ tí ń bẹ láyé òde òní tí wọ́n fẹ́ṣẹ́ ṣe mọ́ tí wọ́n fẹ́ lówó òjijì kí lẹ̀ ń sáré fún wọn làwọn ń sáré ọjọ́ ọ̀la ni ọmọ tó relé ìwé tó kàwé tó kọ́ṣẹ́ tó mọṣẹ́ kí ló ń sáré fún òun ń sáré ọjọ́ ọ̀la ni ṣé gbogbo ẹni tó sáré ọjọ́ ọ̀la ló padà lọ́jọ́ ọ̀la àròjinlẹ̀ yìí ń sọ wípé ǹjẹ́ gbogbo èèyàn tó làkàkà tí ń tọ́jú àtúbọ̀tán lẹ̀ ńlẹ̀mí rẹ̀ padà gùn mélòó ni ilé tọ́mi ènìyàn kọ́ kalẹ̀ tí ò sì gbé bẹ̀
ìpín aburú ò ní jẹ́ tèmi tiẹ̀ lóòrọ̀ yìí, sáà máa ṣàmì bó ṣe ń gbọ́ mi. Gbogbo ohun tí mò ń sọ fún ọ òun ni wípé kàyéfì inú ayé mọ̀ ni. Kàyéfì inú ayé ni wípé ọmọ ènìyàn ó lè máa yàn pín kó má wàá rántí yan ìpín ọjọ́ ọ̀la tí ń sáré rẹ̀ yóò sì máa sáré ọjọ́ ọ̀la lẹ̀. Àròjinlẹ̀ oníròyìn ń sọ fún ọ lóòrọ̀ yìí wípé níjọ́ tó o bá pàdánù bàbá rẹ, níjọ́ tó o bá jí sóde ayé tí wọ́n ní bàbá rẹ ò sí mọ́, ìjọ ọjọ́ mọ̀ ọjọ́ yìí ń lọ pàdánù èèyàn kan pàtàkì. Ó pàdánù ẹni tó fẹ́ kó wà lẹ́yìn òun, ẹni tó fẹ́ fẹ̀mí ra ẹ̀mí fún ọ, ẹni tí ó máa gbàdúrà wípé kó má kú síwájú òun, bàbá rẹ ni o. Kódà bàbá rẹ ó máa gbàdúrà pé kóun ó fìyà rẹ sáyé lọ. Yìí ló fi jẹ́ wípé láyé òde òní látàyé ìgbà náà wàá dè sìn. Àní ò sí obìnrin ń pẹ́ láyé jọkùnrin lọ. Ẹ máa rí láńlẹ́dì yìí láńlọ́ọ̀dù yìí dà, onílé yìí dà, ìyá onílé ní ọ̀yọ́jú bàbá onílé wọn ti sin sẹ́yìn ẹ̀kùlé, wọ́n ti gbé egbìn sínú kòtò. Pílẹ̀pílẹ̀ àdúrà ọkùnrin ni wípé kẹ́mi òun ogun o, ṣùgbọ́n kóun má fi ọmọ síwájú, kẹ́mi òun ogun o, kóun má sìnkú ọmọ. Àdúrà ọkùnrin nu o. Àdúrà ọkùnrin tó gbádùn nínú ayé yóò máa sọ wípé ìyàwó òun tóun nífẹ̀ẹ́ sí yìí kó má ṣáájú òun kú o. Ìjọ tó o bá pàdánù irú ẹni bẹ́ẹ̀, o ti pàdánù èèyàn kan pàtàkì, èèyàn kan ṣoṣo tó lè fẹ̀mí rẹ̀mí fún ọ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá, èèyàn tó lè fàyàrọ́ bọn fún ọ, ẹni tó dènà fún ni kẹ́rù, èèyàn gbarú rẹ̀ lọ́kùnrin ni. Níjọ́ tí bàbá rẹ̀ ò bá sí mọ́ ni ló ti pàdánù onímọ̀ràn àgbáyé. Àníjọ́ tí bàbá rẹ̀ ò bá sí mọ́ ńlẹ́ni tó fojú jọ ti lọ o. Ó lè má lówó lọ́wọ́, àrísìkí lè má lè jẹ́ ó gbé bùkátà tẹ́mi rẹ̀ fẹ́ gbé lórí rẹ̀, ṣùgbọ́n ìfẹ́ tí bàbá ní sọmọ òkèrè. Ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín Sheikh Walliyllahi olúàjọrò Asiwaju Babatunde Balogun Jagunaso Pedepede lórúkọ tèmi. Gbọ́ mi dáadáa olólùfẹ́ mi. Nígbà tó wà léwe, ìgbà tó wà lọ́mọ àròbó, bọ́ bá fẹ́ sunkún á pariwo tó. Ọmọ àròbó mi àsunkún a máa yíra rẹ̀ mọ́lẹ̀, a máa fipá da gbogbo nǹkan nù. Ẹkún igbe ní ọmọdé fi sọ ohun tó fẹ́ fún ìyá àti bàbá rẹ̀. Nígbà ó bá sunkún tí ò jẹ́ gbádùn, ẹ padà béèrè pé kí ló wá fẹ́, ẹ wá fún ní ohun tó fẹ́ gbà. Ohun tọ́kàn rẹ̀ fẹ́ ń lọ dàgbà sí nísìnyí ló lè sunkún rìn mọ́ yìí o. Ẹkún tó ń sun ní kékeré tó fi ń gbẹ̀tọ́ rẹ lọ́wọ́ òbí, ẹkún wá di ẹkún àsúnú fàgbàlagbà. Gbàlagbà ó máa rìn lọ, yóò máa làágùn, yóò sì máa sunkún àsúnú. Kò ní fẹ́ sọ ohun tí ń pa òun lẹ́kún ni, kò ní fẹ́ sọ ohun tí ń bà òun lọ́kàn jẹ́, nítorí pé ìsọsíta rẹ̀ ìtura ẹni láṣìírí ni. Jẹ́rí wípé ayé èwe ó yàtọ̀ sí tàgbàlagbà, biribiri ńláyé ń yí. Nínú ayé tá a ti ń fi ẹkún gba ẹ̀tọ́ ẹni ní kékeré, ibẹ̀ náà la ti ń pa ẹkún mọ́nú ọkàn nígbà tá a wà lágbàlagbà. Àdìtú ni o. Bàtọ́ láyé tó lòdì ọ̀run mọ bẹ̀ ọ́ fún mi, fún gbogbo olólùfẹ́ mi lóòrọ̀ yìí. Ọba tó ní wá má jà rogun ẹkún àsunrìn. Babatunde Balogun ìkó olókùn ẹṣin Jagunaso Pedepede. Nígbà mo wà léwe, bí mo bá ń jẹun lọ́wọ́, ìyá mi ó máa sọ wípé èèyàn bá ń jẹun ìwọ̀n èé sọ̀rọ̀ lórí oúnjẹ. Ẹ̀wọ̀n èé sọ̀rọ̀ lórí oúnjẹ, má sọ̀rọ̀ mọ́. Àsòwe nìyà ń pa. Ìgbà àgbà ń dé, ó wá ń yé mi wípé àṣebí èèyàn bá ń jẹun èèyàn sọ̀rọ̀ káyé ọmọ. Bọ́ ọ bá ń pọ́n wọn lá lọ́wọ́ tó ń fi nǹkan síkùn tó ń yó má dàyé ọgbọ́ o. Dàyé ọgbọ́ níbẹ̀rẹ̀ ogun. Ìpolongo ara rẹ níbẹ̀rẹ̀ wàhálà. Pé bùkátà lórí ẹni tí ò tó bùkátà rẹ gbé. Wọ́n bá yọ wọ́rọ́ wọlé wá bá ọ wípé ọ gbọ́dọ̀ ṣe é ní bọ́ọ̀ bá rí iṣẹ́ o tún ti rugi oyin. Bí wọ́n sọ̀rọ̀ bọ́ sọ̀rọ̀ tó gbé tiẹ̀ kalẹ̀ ó ti kè mọ̀. Wọ́n á ní ẹ wo bára ṣe dẹ̀ tó tí ayẹ́tára rẹ̀ nìkan lọ́mọ̀kọ̀mọ́ tẹlòmíì. Àṣé bàbá ń jẹun lọ́wọ́, àṣà àgbọ̀dọ̀ sọ. Àmúkọ́gbọ́n mi lóòrọ̀ yìí ń sọ fún ọ. Bọ́ ọlọ́gbọ́n oní sórí ara rẹ. Bọ́ onímọ̀ kan pàtàkì oní sódò okùn. Bọ́ làkàkàkà. Ń sáré kẹ́bí ọmọ bàjẹ́. Bọ́ ọ̀bá lówó lọ́wọ́, èèyàn lásán ni wọ́n nínú ẹbí o. Olówó lọ́wọ́ la fi ń mọ ẹbí ẹni. Ṣé lè wù kọ́ ọlẹ́bùn tó bówó ọ̀bá sí ń bẹ̀? Wọ́n máa sọ fún wọn ní pé ẹ má jẹ́ orí mi, ẹ má jẹ́ ọmọ pé mo wà ń bí. Wọ́n bá ń wọ̀ tó ń bọ̀ nínú CCTV, wọ́n máa sọ wípé ẹ sọ fún un pé àṣì ń lé bùkátà ní ń gbé bọ̀. Tí kọ́ńkálukú ọbẹ̀ Elédùmarè, gbogbo oore tó bá ṣe fún wa lókè èèpẹ̀ yìí má jẹ́ kó wọ́ gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa.
gbogbo ẹni tó ní lọ́kàn tó fẹ́ káyọ́ dá lẹ́ẹ̀kan náà ni ó padà dọ̀tá ayé. wọ́n tó ń gbà lérò wípé bí ikọ́ láǹfààní kó sì tún gbogbo ẹ̀ ṣe lẹ́ẹ̀kan náà ó padà ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí pé inú kúlòrò ó ti jẹ. àwọn kan ń bẹ wọn jẹ nínú kó dùn rí àfìgbà ọba kan gógó lówó bọ́ sọ́wọ́ ọ̀rú wọn. ìgbà tọ́mọ ènìyàn bá ń pariwo láàrin ìlú wípé kọ̀rọ̀ gbọkọ̀ dẹrùn ńlá wọn ń bu náírà sápò. gbogbo ẹni ọba ti wá nàró gamboro tó lóun fẹ́ táyé ṣe nígbà tá à ń sọ yìí yóò padà dọ̀tá àlú. bọ́bá sáré gélé títí bíi kó táyé ṣe wọ́n padà lọ rẹ́bùrú ẹ̀ dandan ni. tó fi jẹ́ pé kò sẹ́ni tó dáa tán o. èmi tí mò ń sọ̀rọ̀ yìí wọn ò dáa tán. mo níbi tí mo kù sí. ìwọ tó ń gbọ́ mi yìí ò dáa tán ó níbi tó o kù sí. àwọn tí wọ́n kó jọ wọn ò dáa tán wọ́n níbi tí wọ́n kù sí. bí wọ́n bá fẹ́ gbé ìgbésí ayé ìrọ̀rùn tó fẹ́ rí ìnira mọ̀ wà fún wà fóníwà ní jọ̀rẹ́jọ̀rẹ́. ọba lọ dúró lórí pé bí mo ṣe mọ́ tó ni gbogbo ayé gbọ́dọ̀ mọ̀. ọ̀tá ó pọ̀ o ẹ̀mí rẹ̀ sì lè má gùn. ọba ń làkàkà wípé ayé gbọ́dọ̀ dáa ni ó gbọ́dọ̀ rí bó ṣe yẹ kó rí. àwọn ìran èmi jèjì wọ jèjì kíta tọkùn ó pòórá wọn ò ní fẹ́ olùgbà tó pẹ́ lórí ilẹ̀. ni máa ń fà á lọ́pọ̀lọpọ̀ gbà tówe Yorùbá fi máa ń ṣe wípé igi tọ́tọ̀ kan kì í pẹ́ nígbó. mo fẹ́ ṣeré mo fẹ́ ṣe dáadáa ọ gbọ́dọ̀ ṣeré ọ gbọ́dọ̀ ṣe dáadáa àwa gbọ́dọ̀ ṣeré a gbọ́dọ̀ ṣe dáadáa ẹ̀yin gbọ́dọ̀ ṣeré ẹ gbọ́dọ̀ ṣe dáadáa. kò rọrùn fọ́mọ ènìyàn kí gbogbo ẹ̀ ó da lẹ́ẹ̀kan náà. wọ́n tó bá lọ́ọ́ fẹ́ ṣe é bẹ́ẹ̀ ó ṣeé ṣe o kọ́ palẹ̀ mọ́ àti fẹ̀mí rẹ̀ ṣètùtù. kọjá pé ibi ọba wa bá sẹ́hùn dé ibi ọ̀dà adé ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ńgbà tó ọba sí ń bẹ̀ mọ́. àbí ìwọ ọmọ ni pé ọba kan táyé ṣe ayé dáa kò pé káyé wọn má bàjẹ́ bọ́ba mi ìbá dé bẹ́ẹ̀. gbìyànjú àti sọ fún ọ lóòrọ̀ yìí nínú àròjinlẹ̀ tèmi Sheikh Walliyllahi olúwàjọrò Asiwaju Babatunde Balogun Jagunaso Pedepede. ọ̀rọ̀ mi tí ó máa wọnú kùndùn ìròrí ẹ̀yin olùgbọ́ mi tẹ̀ ń bá mi fi làákàyè rìn lóòrọ̀ yìí ó yẹ kó máa yé wa pé bọ́bá lọ gbára lẹ́nìkan tẹ́ra rẹ ni o bọ́bá lọ gbára léèyàn ọyẹ gèètè ayé tìfẹ́ ń dalẹ̀ ẹ̀fẹ́ ayé lẹ́ni táni tá a gbára lé tí wọ́n ń bínú ara wọn tí ò yé ọ ni òjìji ló súnmọ́ jù èyí tẹ̀ ń pè ní shadow òjìji ó súnmọ́ gan-an bọ́ọ̀bá sùn yọ́ bọ́ sùn bó rìn yọ́ bọ́ rìn bọ́ jẹun yọ́ bọ́ jẹun ṣùgbọ́n bọ́ bá le kókó tó o bá bára rẹ nínú òkùnkùn òjìji ó padà ò ní rí i mọ́. àṣé pé ẹ̀dá bá ti kú lòjìji rẹ̀ ti sá lọ ìjì máa bá ní wọ sàárè tójìji rẹ̀ fi lè dà ọ́ tó fi lè padà ńgbà wọnú òkùnkùn táwa lẹni náà tí ò lè dà ọ́ ná. òun ló fi jẹ́ pé bọ́ ọ bá ṣiṣẹ́ lọ bọ́ ọ bá ṣiṣẹ́ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ṣiṣẹ́ ju bó o ṣe ṣiṣẹ́ lọ ṣùgbọ́n ìfinú tán ni tán ni òjò jèrè iṣẹ́ tó ṣe o. àbọ̀ gbogbo ohun tí mò ń mú wá fún yín lóòrọ̀ yìí nu ìfinú tán ni tán ìgbẹ́mi lẹ́ni tán ìdáradọ́ta tán ìsùnlọ́wọ́ ọ̀tá máa pè é lọ́rẹ̀ẹ́ ọ̀fẹ̀rín kí ọ ọ̀fẹ̀rín dá a padà ọ̀yẹnú ẹ̀ wò ìlú bí inú tó jì bí inú kan ò sí ọ mà ṣe o ọwọ́ dáradé tán o ti ní o ti rẹ́ni rere láì mọ̀ wípé òjijì gan tó súnmọ́ jù yóò padà dà ó tó jìjì bá fi lè dà ó tá a lè yàn. sórí ẹni tí Elédùmarè fi jí ìkí rẹ̀ ń gbìyànjú kọ́ ọmọ yìí rẹ̀ borí bá fọ́ ó ti sáré bára bá ru ọ́ ó ti gbọ̀n jìnnìjìnnì ó nílò ìrànlọ́wọ́ rẹ̀ ó ti sáré fún ọ ìbádàkọ́ ọmọ yìí rẹ̀ o oníbọ̀ bá mọ yìí ẹni tó mọ yìí rẹ̀ ọ padà lọ fi àyàrọ́ bọ̀n fẹ́ni tí ò ní lè lé ṣinṣin lára rẹ̀ ẹni tí ó máa wo ẹ̀fọn tí ó bà lé ọ ní dètí tí ò ní ṣe káyì ẹni tí ó máa wo eṣinṣin ọdẹ tó fẹ́ bà lórí oúnjẹ rẹ̀ tí ò ní lè bá ọ yánwọ́ ńlọ padà lọ mọ yìí nígbà tí ò ní mọyì rẹ rárá mọ́ bá dá ọkọ lolúwa Elédùmarè fi jí ìkí rẹ ìwọ̀nba tí ń ṣe máa mọyì rẹ ìyàwó lolúwa Elédùmarè fi jí ìkí rẹ kì bá dá máa mọyì rẹ wọn mọ rẹ lolúwa Elédùmarè fi jí ìkí rẹ ọ̀rẹ́ rẹ ni ẹbí ni alábàágbé kan ni ọ̀rẹ́ minú ni kì bá dá kọ́ ọmọ yìí rẹ̀ torí ẹni olúwa bá ṣe lóore tí ọba mọ yìí ọlọ́run ó padà fi hàn wípé àwọn sáìsì rẹ wọ́n pọ̀ nú ayé ó padà jẹ sánábà ìwà tó wù ú. jọjẹ́ mọ̀ wípé òrí yanrí bíríkì àmọ̀ yanrí ṣùgbọ́n iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lórí wọn wá jẹ́ nínú ayé gbansasa. òòrùn pa bíríkì àmọ̀ ọ̀pá títí ó di kóńtà ọgbẹ́ òòrùn náà ló sì pa òrí lórí yọ gẹ̀rẹ̀ lọ da gbogbo ara rẹ̀ lẹ̀. túmọ̀ sí wípé ogun tó bẹ́ nìkan tó tayọ tó fi di òdìdẹ̀ láàrin ọ̀tá
ńlọrán lòmíì wọ kòtò lọ o. àìsàn tọ́sẹ̀ nìkan tí wọ́n ní ọkàn mú mi lé lórí ni lára rẹ̀ sọ pé irú ẹ̀ lọ́pẹ́ lòmíì tó pa bíríkì àmọ̀ ńlọ́pa òrí tó rí bu ẹkún. wọ́n fi já wípé béèyàn bá déwájú rẹ tó ní ìṣòro tó ń gbé dèrè má jọ lọ tán máa dá yẹ̀yẹ́ rẹ̀ lẹ̀. rárá lé rẹ ó wá gbé bùkátà kami mọ́lé lóòrọ̀ kùtùkùtù wọn èé níṣòro láyé rẹ̀ ni. bẹ́ẹ̀ náà lọ wá ń jò ní mo ká sọ fún bàtà tó wọ̀ tí ń wọ̀ lọ́hùn èmi mo bùn ó nítorí pé ó níṣòro ọ̀wá bèṣù bẹ̀gbà láti fi ṣẹ̀sín ó bèṣù bẹ̀gbà láti dá yẹ̀yẹ́ rẹ̀ sílẹ̀ ọlọ́tán àbí lójú rẹ̀ gangan ó bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ téèyàn ò lè gbàgbé láéláé. oòrùn tó pa bíríkì amọ̀ ni ó pa òrí o tí bíríkì amọ̀ bá fi lè yan yọ tó di kóńtà bọ́ bá dayé òrí ó sunkún kò ní rẹ́ni gbà á. ẹ rí àwọn àmúkọ́gbọ́n tí mo mú wá fún wa lóòrọ̀ yìí má bínú o torí ọ̀rọ̀ mi pẹ̀lú ìmísí ọ̀rọ̀ mi pẹ̀lú àròjinlẹ̀ ètò mi pẹ̀lú ọ̀rọ̀ ìjìnlẹ̀ látòrí ìtẹ́mímọ́ látòdì ọ̀run wá ni. bọ́ bá yí ọ mú kí ọ kú oríire bí ó bá wá yí ọ bọ́ bá fẹ́ dàbí àròyé lásán mo mọ̀ wípé lọ́jọ́ kan bọ́ ọ bá ń padà tètò yìí gbọ́ òye rẹ̀ ó padà gbé gbogbo ohun tí mò ń wí